àǹtí Kẹ́mi Ajímọ̀tì wàláì tàláì mi kì í fẹ́ tẹ́ bá ń sunkún mo máa ń bá yín sunkún gbà mí orí ibú ti bá yín ẹ stay away ṣé mo pé yín náà lẹ fi ẹnu pa yín fáyìn olórí burúkú ni yín mà ṣé mo pé yín náà ni ẹ pè yín fáyìn àfìgbà tí yín fáyìn kulẹ̀ tó dákẹ́ ẹ má dé ọ̀dọ̀ àwọn ọmọ yìí wá ẹ̀yin lẹ dákẹ́ lọ́tẹ̀ yìí o àǹtí Kẹ́mi ẹ má dé ọ̀dọ̀ àwọn eléyìí o kẹ́mkẹ́m tí òfò ò bá fẹ́ ṣe yín táyé yín ò bá fẹ́ bàjẹ́ ẹkún yín dẹ̀ mọ́ wàláhì mo máa ń pìtì yín tẹ́ bá ń sunkún torí tẹ́ ti pass through nígbèsí ayé yín ọlọ́run kí ẹ bá máa ran yín létí mọ́ nígbà ọlọ́run ẹ wà careful wàláhì mo ti máa ń rí yín tipẹ́tipẹ́ bọ̀ eléyìí tẹ́ drop lẹ́nu tó mẹ́ta ẹ̀ nítorí pé ẹ sọ pé ń wá pé owó wà ńbẹ̀ ẹ stop ẹ o wọ́n tún gbé yín o ẹ kà rò pé wọn ò ní máa bí tẹ́ wà ní wọ́n máa tún gbé yín o ká má tún ẹwà tó wá gbé yín sẹ́wọ̀n tán tẹ́tù wá máa ní wọ́n tó gbé yín sẹ́wọ̀n sáà pé ìyẹn ẹ̀dùn mú bí eku ni yín ẹkú lẹ́sìn máa sun ìwà àti ẹ̀wà máa fi gbogbo ẹ̀yin olórí burúkú ìṣe máa ń sunkún ẹ̀yin olórí burúkú ìtẹ́ máa ń sunkún tójú yín fi máa ń wú ẹkún ni gbogbo ojú yóò sì wù báyìí ní tẹ́ bá ti sunkún tán ojú yóò wù ẹkún ìyàlẹ̀ ń sun ẹ stay away o tẹ́ bá stay away yìí pa ilẹ̀kùn o àti Kẹ́mi Olúnlọ́yọ̀ yìí pa ilẹ̀kùn o àwọn nǹkan kan wà tí mo mọ̀ ń pa yín tó pé nígbà táwọn dádì wá wà mo mọ̀ ń pa yín o yìí fi pa ilẹ̀kùn o ẹ mọ̀ sunkún lójoojúmọ́ ni o wàláì yìí fi wàláì tàlà ẹ̀sìn mọ̀ bá pa ilẹ̀kùn gidi tó pé ẹ jáde síta ẹ fẹ́ jára yín sí o pẹ̀lú evidences ni o tó jẹ́ pé ẹ̀yin náà lẹ sì drop evidences yẹn lẹ̀ ọwọ́ ara yín náà lẹ fi ṣera yín online gbogbo àwọn evidences pẹ̀lú live yín tẹ́ gbé yẹ ẹ̀yin náà lẹ drop gbogbo kinní yín yẹn lẹ̀ sí ẹ mo ní gbogbo ẹ̀ lọ́wọ́ o gbogbo bẹ́ẹ̀ ṣe ń confess báyìí yín ṣe bàjẹ́ láti kékeré títí yín ṣe ta bí bàbá yín ṣe báyìí tí bàbá ya yín ṣe báyìí ẹ̀yin náà lẹ sọ confess yẹ o ẹ̀yin lẹ tú gbogbo Ọlọ́run ẹ má jẹ́ mọ́ tó wá mọ́ kígi bọ̀ kí má wà tó lọ kígi bọ̀ yín níbi tí ó ti wá lọ dùn yín o yín pa yín lẹ́kún o màá pa yín lẹ́kún mà o ẹ pé mo respect yín ẹ stay away o a accept pé tí wọn bá ti jèrè ọmọ èèyàn lè di kíni ẹrọ ẹ sì dúró náà ẹ òpò lórí àwọn ọmọ yẹn wọn ẹ tí kú náà ẹ sì lè jèrè àwọn ọmọ yẹn náà ẹ tí kú ìgbà bí ìwà èrè ẹlòmíì ọjọ́ ogbó ni ẹ má tí ìlú sí òpù pé ẹ ní jèrè àwọn ọmọ yẹn mọ́ Aunty Kẹ́mi I beg of you ma ẹ stay away ma kẹ́ má bàa ṣòfò ẹ pé mo ṣe máa ń já yín wọ́n nìyẹn ẹ má lọ sọ́dọ̀ ọmọ ọlọ́mọ o fún òtí ẹ̀ táwọn ọmọ yóò bá jẹ́yìn táwọn ọmọ yóò bá hàn láyé wọ́n sì lè hàn lọ́la o ẹ̀yin tó yàtọ̀ sí ẹ̀yin olórí burúkú Elizabeth Anjorin o ṣe pé àwọn ọmọ yín wà àwọn àkàntì ìhàn ni ẹ má ti rò pé páwọn ọmọ yín ò ní hàn lọ́la o ẹ má ti rò bẹ́ẹ̀ o àwọn ọmọ yẹn sì lè hàn lọ́la o ẹ má bà ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́ o àwọn ọmọ yín sì wà láyé o wọn ẹ̀ hàn ni o Ọlọ́run sì lè fà àwọn ọmọ yín hàn lọ́la o tẹ́ bá wá lẹ́ẹ̀gbọ́ tẹ́ bá tún ṣe update kan màá bá yín jẹ́ o. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Òjó Abẹ tí ó sọ sí àǹtí Kẹ́mi Olúnlọ́yọ̀ nínú fídíò yìí ẹ gbọ́ bí ó ṣe fọ́ àṣírí Kẹ́mi síta pátápátá o ẹ mọ̀ gbọ́ bó ṣe sọ wípé Kẹ́mi ló fà á èyí tí Ifeanyi ọmọ Davido tí ó fi gbèkúrú jẹ lọ́wọ́ ìbora ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ilé ńlẹ̀ o tó ó dìgbà. màá kó yín mọ́ o.